Yàrá mi ń gbọ́ kíní ọ̀rọ̀ Wàsíù Àyìndé mọ́ sọ ọ̀rọ̀ ọmọ ti dọ̀ràn bẹ́ẹ̀ ń gbọ́ ìyẹn àfa jàǹkànjàǹkàn náà ti yá jáde síta bẹ́ẹ̀ wọ́n ti jáde síta àwọn gan ti wá dá lóhùn lórí ọ̀rọ̀ yìí sọ wọ́n yí Wàsíù Àyìndé sọ wọ́n yí ó jẹnu rẹ̀ lọ wọ́n yí bó ṣe bá àwọn àfa sọ̀rọ̀ ni wọ́n yí èyẹ kó a sọ̀rọ̀ bẹ́ẹ̀ kódà wọ́n yí ọmọdé lásọ bí àgbà kó lákìsà bí àgbà kódà ń gbọ́ àfa mufti Akéwúgba Gold gan ti yá jáde bẹ́ẹ̀ tí wọ́n bá gbàgbọ́ ohun Wàsíù sọ nígbà ni àfa mufti Akéwúgba Gold pé ibi òun bá ti ṣàṣìṣe kan àbá ń wí o torí yèyé ń tẹ́ mọ́ bá ń wí bẹ́ẹ̀ yèyé ń ti kú tí wá rí àfa mufti Akéwúgba Gold náà ti yá jáde bẹ́ẹ̀ kódà ó yí ọ̀rọ̀ bó bá ṣe ọ̀rọ̀ ọ̀hún lòun aṣọ tá a dájà sílẹ̀ ìwọ̀n aṣọ yìí torí òun ké wà ń sọ Wàsíù Àyìndé hàn yóò jẹnu rẹ̀ lọ ìwáyà gbọ́ gudugudu ọ̀rọ̀ sí ọ̀rọ̀ Wàsíù ké wà ń sọ nítòótọ́ só jẹnu rẹ̀ lọ àbí ìjẹnu rẹ̀ lọ só yẹ kó abọ́n àfa wí bí iye ni àbí yẹ kó abọ́n wí ìyẹn olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri àgbà ìmọ̀ gbàgbé pé ọmọdé yìí tẹ sọ àgbà mọ́lẹ̀ lálẹ́ Yorùbá o nínú ọ̀yàn àfàtẹ́ sọ àwọn tó jẹ́ gbẹ́rẹ́ wà níbẹ̀ ìyẹn tó dẹ̀ jùlọ náà wà níbẹ̀ só wá yẹ kó abọ́n sọ̀rọ̀ bí iye ni àbí yẹ kó abọ́n sọ̀rọ̀ bí iye ni ń gbọ́ kí Wàsíù Àyìndé kí ìyàn àfa jẹ nílé rẹ̀ lẹ́nu ìgbà yèyé rẹ̀ kù tẹ́ fi sọ̀rọ̀ ọ̀rọ̀ bí iye ni fún wọn ìmọ̀jà gbàgbé èèpọ̀n àfa làlágbé ìmọ̀ gbàgbé pé iṣẹ́ agbe náà lòun náà máa fi jẹun ìwọ ìmọ̀ jẹmẹgbà ẹ̀ lákòókò ìwáyà agbóhun ìyàn àfa jàǹkànjàǹkàn lálẹ́ Yorùbá tán jáde tán ti dìde lórí ọ̀rọ̀ ìwáyà agbóhun wọn sọ ìmọ̀ jẹmẹgbà ẹ̀ lákòókò lórí ìṣẹ̀lẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé wọn Aláàjì K1 Wàsíù Àyìndé tó bá jẹ́ pé wọn ó sọ ìwọ̀n ó ṣe tó bá jẹ́ pé wọn ó sọ ni wọn ó dá ní ìsọsábẹ́ kọ́mẹ́ǹtì tó bá dẹ̀ jẹ́ pé wọn ó sọ ní ó kú káàtó ìsọsábẹ́ kọ́mẹ́ǹtì hùn ìyẹn olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà yẹn ọmọ Nàìjíríà torí ṣe ń rí ọ̀rọ̀ Yorùbá ní gbogbo rí ǹjẹ́ ká gbọ́rọ̀ ọ̀hún ká gbé yẹ̀wò torí bẹ́ẹ̀mi ṣe ro ọ̀rọ̀ ọ̀hún ìmọ̀jẹ̀mẹ̀tàn ìyẹn àfáà náà yà á yẹ sí ni yà á yẹ sí ni ẹni yèyé rẹ̀ kú tó rẹ́rò níbẹ̀ ìmọ̀ yẹn yà yẹ ni òun sí ni ṣùgbọ́n bí ọ̀rọ̀ ọ̀hún bá tó ṣe yíyìn náà bó bá tó ṣe yẹ kéyìn náà ṣàlàyé lórí ọ̀rọ̀ Wàsíù sọ ìkọ́mẹ́ǹtì sábẹ́ fọ́nrán kájọjọ gbọ́rọ̀ ọ̀hún yẹ̀ wò tó rán àfa jàǹkànjàǹkàn ti yá jáde bẹ́ẹ̀ wọ́n ti sọ gudugudu ọ̀rọ̀ ní tó fi mọ́ àfa mufti Akéwúgba Gold gan jáde tó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ọ̀hún ìwọ ìyá gbóríṣiríṣi ọ̀rọ̀ ìmọ̀jẹ̀mẹgbà yẹn lákòókò ìyẹn olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ìwáyà gbọ́rọ̀ ń bẹ. Máyégún general àdéhùn tẹ́ ṣe ọ̀rọ̀ ló wá délẹ̀ iṣẹ́ ti wá bẹ̀rẹ̀ iṣẹ́ tẹ́ ẹ gbé lé mi lọ́wọ́ àkọ́kọ́ díùtì yẹn ni mo fẹ́ discharge kọ́lọ̀ mọ́jì ó dìjà bọ́ bá sì dìjà kò sí ní tó burú ń bẹ̀. mo wá shock nígbà tí mo kúrò nílé Aláàjì Wàsíù tán tí mo rí táwọn èèyàn play fídíò kan wípé àwọn àfáà ganu sílẹ̀ mo ní àní débi ìjókòó yìí lọ́la o ganu sílẹ̀ kẹ̀ ó bí mi nínú ọkàn mi lára àmọ́ ńgbà tó yá ìdálmọ́rẹ́wò kánátìlá òfìkọ̀rọ̀ fàfikún níṣẹ́ làwọn ìbúrọ̀ tó téèyàn bá jẹ́ ni tó máa ronú jinlẹ̀ fàfikún níṣẹ́ làwọn ìbúrọ̀ tó téèyàn bá jẹ́ ni tó máa ronú jinlẹ̀ yóò máa do justice sí gbogbo nǹkan. ìdánimọ̀rí mo wá rò ó òkàdàtì. ẹgbọ́n náà ọ̀rọ̀ tí wọ́n ní Wàsíù Àyìndé sọ yìí ṣé gbangba ta ló ti sọ ni àbí kọ̀rọ̀ yàrá. Allah. mo wá rí i pé indoor discussion pẹ̀lẹ́ nìkan ni kódà tóònù tó fi ń sọ kò sọ ní tóònù tó loud ó ń sọ jẹ́jẹ́ ni àwọn àfáà wọn lọ lé bàbá mi náà wá ganu sí ó ń sọ ní jẹ́jẹ́ lẹ́yìn ọba sọ pé àwọn àfáà alátẹnujẹ
ǹjọ́ mo ti mọ Wasiu Ayinde 1 naira mi gbà yí lọ́wọ́ ẹ̀. Allah. Bọ́ bá nà sí mi ò ń gbà máa yàtọ̀ fún àwọn tí mo bá ń bẹ̀ ni. Àmọ́ ìṣẹ̀lẹ̀ ẹjọ́ yẹn èèyàn ń sẹ́lọ̀n ní kọ̀rọ̀ yàrá ẹ lọ dáràn bọ́ bá sẹ́lọ̀n ní gbangba àtàsá ni ó káyọ̀ parẹ́ ni. Allah. Indoor discussion ló ní pẹ̀lẹ́ nìkan. Àwọn kan ni wọ́n gbé kinní yẹn jáde. Ẹ máa bá mi tẹ like and love. Ìdálé mẹ́rin كانت له فكرة ففي كل شيء له عبرة. Àwọn kan ni wọ́n wá lọ gé ọwọ́ bí ọ̀rọ̀ tó sọ yẹn wọ́n wá ń repeat ẹ lo data tó bá strong tápá flagging ò ní ká. Àwọn kan ni wọ́n gbé kinní yẹn jáde wọ́n wá lọ loud voice yẹn. Ọ̀rọ̀ jẹ́jẹ́ ni ẹni tí ó bá ṣèbàjẹ́ èèyàn yóò wá nǹkan tí ó fi support ẹ̀. Ẹ dákun gbogbo ẹ̀yin tá ń sọ pé wọ́n ń sọ̀tì àwọn àfáà tá a bá gbọ́ ntẹ́lòmíì sọ lábẹ́lé nípa àwọn àfáà nípa àwọn pásítọ̀ á fẹ́ lè yọ̀bọ̀n. Allah. Mo fi Ọlọ́run búra kò sí ẹni tí kì í àfi díẹ̀ nínú èèyàn ni kì í sọ̀rọ̀ bàjẹ́ tó bá wà lábẹ́ ilé ẹ̀ pẹ̀lú ọ̀rẹ́ ẹ̀ tàbí ìyàwó ẹ̀. Tẹ́lòmíì bá mọ tí wọ́n fi store orúkọ òun lórí fóònù ẹni tó pè lólùfẹ́ yóò sì dákú. Mo ti rẹ́ nìkan rí ìyàwó tó fẹ́ tó ti gbọ́kànlé pé ìyàwó leléyìí ó ti wá ìyàwó jáde lọ fi fóònù lẹ̀ ó wá ń pè pé kó wá ó wá rí pé fóònù ń bẹ lọ́dọ̀ òun nígbà tí ó worí fóònù ẹ̀ ní tó fi store nọ́mbà rẹ̀ ní quick money ATM èmi ní quick money èmi l'ATM ẹlòmíì store nọ́mbà rẹ̀ tó jẹ́. ìmọ̀ jẹ́mi gbà yín lákòókò yẹn olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri àgbáyé níbikíbi tí èyí ti wò mí ojú tí n fi wò mí bí iye ojú náà mi afọ etí tí n fi gbọ́ mi etí náà mi adi ó rere bí iye létí yín mi agbọ́ etí yín mọ̀ èmọ̀ra gbọ́ bí o ìjọ fáǹfààní yín tètè subscribe sórí ètò ó ní kíní kan bí aago bẹ́ẹ̀ tán yín lẹ́yìn bò ó pè ní notification bell ìtẹ́ kíní aago òun kí n hàn notification bell yín sílẹ̀ ńlá táyé ló lo bó lóòrèkóòrè tá a bá tó ti mú fọ́nrán wá sórí ètò fẹ́yìn olólùfẹ́ rẹ̀ à kí n like fọ́nrán kí n comment sábẹ́rẹ̀ kí n share rẹ̀ kí a comment sábẹ́ fọ́nrán lágbára Ọlọ́run Elédùmarè bẹ́ẹ̀ ṣe comment tí ń like ẹ̀ tí ń subscribe ọwọ́ òun fẹ́ ṣe yìí ìmì àṣàṣetì lọ́dún ìwọ bọ́rọ̀ òun ṣe lọ nìyé o ejù bí yé lọ bí bá tó ṣe lọ lórí ọ̀rọ̀ òun àtó jẹ́ kí a gbọ́. tó bá jẹ́ wípé oúnjẹ bisikí lọ níjọ́ tó pàdé ẹ̀ Mr Bisikí ló fi sọ rẹ̀ bó ṣe lè wọ́ lọ́lá tó Ọlọ́run tó dá àṣírí ìdí tó fi dá àṣírí nìyẹn ó ń sọ̀rọ̀ lábẹ́ ẹnu ilé ńjọ́ náà mo wá wò yí pé ọ̀rọ̀ tọkùnrin yìí sọ ó burú lóòótọ́ bẹ́ẹ̀ kọ́rọ̀ yàrá ẹ̀ ló ti ń sọ kò sọ ní gbangba ta. Mo wá rántí tán Umar tó wọlé lọ bá ẹnìkan nínú ilé ẹ̀ ó jáde gẹ́gẹ́ bí president ó rìn káàkiri ìgboro lọ́wọ́ ń gbúrò orin nínú ilé kan ó wá yọjú lójú window ó rí bàbá arúgbó kan tí ń jẹ ẹdìyẹ tó mu wáìnì lé obìnrin kan wá ń jó níwájú ẹ̀ half naked inú wa bí Umar wọ́n wá jálẹ̀kùn mọ́ lórí ó ní mo ti ń wá àgbàlagbà tí ò ní tìjú láyé tó yẹ ká lo òfin Ọlọ́run lé lórí ìwọ lákọ́kọ́. Allah. Bàbá yìí wá wojú ẹ̀ ó ní president kọ́ ni ó ní bẹ́ẹ̀ ni èmi ni ó ní mo ti ń wá president tí ó bẹ̀rù Ọlọ́run tí ó tẹ̀ lọ́rọ̀ Ọlọ́run láyé ìwọ lákọ́kọ́. Ìyẹn wá já Umaru láyà ó ní mi tẹ̀ lọ́rọ̀ Ọlọ́run kẹ́ ó ní bẹ́ẹ̀ ni ọgbọ́n tí Quran wí ni la tadkhulu buyutan ghayra buyutikum hatta tastanidu wa tusallimu ala ahliha. Ọlọ́run ẹ gbọ́dọ̀ wọlé onílé láì kanlẹ̀kùn ẹ gbọ́dọ̀ wọlé onílé láì sálámà ó kọjá òfin Ọlọ́run ó jálẹ̀kùn mọ́ mi lórí láì pàmì tẹ pé kó wọnú ilé mi mò ń ṣe lọ́run ní kọ̀rọ̀ ó pariwo mọ́ mi lórí tí bá ṣe Ọlọ́run níta sóò ní ká yọ parẹ́ ni. Umaru bá káwọ́ òkè ó ní foríjì mi mo gbà pé mi náà ṣe lọ́run. Umaru wà lọ ó wá tó bí ọdún méjì lẹ́yìn ìgbà náà àbọ̀dọ̀ kan àwọn tí wọ́n há Qur'an sórí wọ́n wá kí Amirul Mu'minin lọ́ba tajú kan lọ́ba rí bàbá yìí láàrin wọn ọba sẹ́wọ́ sí bàbá yìí bá súnmọ́ ó ní wàláhì mo fi Ọlọ́run búra látijọ́ mo ti rí ẹni di ìbàjẹ́ yẹn ẹnìkan ò gbọ́ lẹ́nu mi o ó láì sọ síta ló jẹ́ kí n dẹni rẹ lẹ́ni wàláhì kálẹ̀ sọ síta ni màá dúró lórí ìbàjẹ́ ń pé bọ́ bá jẹ́ pé kú ni mo rẹ́dì nítorí náà ẹ̀wọ̀ ẹ̀kọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń gbé ọ̀rọ̀ ọlọ́rọ̀ lórí íńtánẹ́ẹ̀tì tẹ́ ẹ máa sáré spread yẹ ká tẹ́ ẹ máa spread ìbàjẹ́ ká
mo máa ń wọ́ndà nígbà míì pé kí ló dé tọ́ta K1 The Ultimate pọ̀ tó báyìí ọlọ́rẹ̀ lóòótọ́ o bẹ̀kọ̀tà ìpọ̀ mo wá rí i pé nǹkan méjì ni mo ń bọ̀ wá sórí ẹ̀ alákọ̀ọ́kọ́ ni pé fídíò àkọ́kọ́ yẹn inú yàrá rẹ̀ ló ti ń sọ̀rọ̀ ń yọ sọ ni kò mọ̀ pé yóò dé ta ìwọ tó ń bú àwa ta lọ́bẹ̀ tó ń pa ganú ta lóòótọ́ ni àwa àfáà tó ganú ta rè agbọ́n tó wí ìwọ tó láwọn àfáà látẹnujẹ ń bẹ́nu àwọn àfáà tí wọ́n bẹ́ ń jòkó yẹn ọ̀kan náà àwọn àfáà ta lórí tún àwọn àfáà so lérò pé nìkan lè dé jòkó yẹn láì jẹ́ pé wọ́n invite ẹ̀. Allah. Ìjókòó tí security kún bẹ̀ dẹnu ó dẹ̀ possible kẹ́nìkan ó débẹ̀ láì invite ẹ̀ gbé sínú ọpọlọ ẹ̀ ìjókòó tí gómìnà ẹyọ kan àwọn deputy governor bíi 4 wà àwọn minister bíi 3 wà àwọn senators bíi 4 wà ó wá possible láti débẹ̀ láì invite gbé sínú ọpọlọ ẹ̀. Number 1 mo rí náà àwọn àfáà tó wà ń kalẹ̀ ń bẹ̀ yẹn ó ní kọ́mọ́pọ̀ K1 wí gbogbo owó tí ẹ pa ń bíbà yìí ẹ kó fún K1 máa fún yín ní 10 million lójú ẹsẹ̀ èmi kan sọ ọ́nù pé tó bá lè ṣe bẹ́ẹ̀ èmi náà fi 5 million sílẹ̀ lójú ẹsẹ̀ àwọn àfáà tí wọ́n rí jẹ ni wọ́n bẹ́ ń kalẹ̀ ṣé mufti dr ló wà ní tálíkà olólùsí àbáwọn àfáà bí àbáwá ìmáàmù Ìjẹ̀bú ló fi wá di àwọn àfáà látẹnujẹ irú wàtá fi lé gbogbo èèyàn kúrò nínú ẹ̀sìn náà lélẹ́yìí ìyẹn jẹ́ number 1. Number 2 mo tún wá ronú sí kejì nígbà tí èmi pẹ́ kí n tó débẹ̀ rọ́bà náà ni mo bá nígbà tí bàbá mufti fẹ́ parí lecture wọn ni mo débẹ̀ gbogbo ìṣẹ̀lẹ̀ question and answer yẹn ti kọjá mi ìmọ̀ ìgbà yẹn mo wá padà wo lórí internet ara kan mi inú bí mi ó já mi jẹ pé báwo lèèyàn ṣe lè sọ yìí báwo ni Wàsíù Àyìndé ṣe lè sọ yìí bẹ̀tí ń gbà mo tún gbé sínú ronú mo tún rí nǹkan mi kí ni nǹkan tí mo rí ni wípé kí ló dé tèmi náà ò tètè dé kí ló dé tí mo late kí ló burú bí káwa àfà ká ti lọ bá ẹni yìí nù lé àwọn tó bá jẹ́ ọmọ ìgboro ó ní bẹ́yàn ṣe handle wọn ọ̀rọ̀ báyìí a rí lórí internet ń tẹ́ sọ yìí ọ̀dà tẹ́ ẹ̀ bá fẹ́ kí gbogbo wa ká túká ká máa lọ lé kí lẹ fẹ́ ṣe lórí ẹ̀ tó bá jẹ́nu lé ó ṣeéṣe kó humble ó ṣeéṣe kó ní ẹ má wọrí màá ṣàtúnṣe ẹ but ẹ má introduce ẹ o èmi ni màá wí nǹkan mi o ó possible kó wí bẹ́ẹ̀ but ó ti rí àwa àfáà kì í ṣe bàbá mufti nìkan àtẹ̀mí náà tí mo lè ti débẹ̀ gbogbo wa lájọ wí ó ti rí wa nírìí pé afẹ́ fún gba glory afẹ́ wọ̀rùn lẹ̀ òun náà wà lágídí délẹ̀ ọlágídí ọmọ ìgboro délẹ̀ kwá mo tún rò lọ bẹ̀ yẹn pé Imam Shafi'i ní tá àmúdínní bíi inú sẹ́yìn káfíń fẹ́ràn ọ̀dì tó o bá fẹ́ kìlọ̀ tí mo ṣe tí ọ̀dà fún mi jí ó jẹ́ mi àti ẹnìkan lájọsọ o wọ́n jẹ́ níbo ní ìgbọ̀nsẹ̀ àtàfẹ́lẹ̀ jàmáà má lọ wọ̀nù mi láàrin ìta gbangba o má wọ̀nù mi láàrin Imam Shafi'i ló wí bẹ́ẹ̀ mo tún ronú yẹn náà mo tún calm down mo wá rántí pé ìtara àwa àfà ni bàbá mufti fi sọ bàbá mufti wò pé ó yẹ kọkùnrin yìí bí ọba tiẹ̀ bẹ̀rù àwa àfà ó yẹ kó bẹ̀rù àwa Ọlọ́run tó dá wa ní mo rí pé òun náà tún right òun náà tún jẹ̀bi mo wá gbé gbogbo ẹ̀ sọ́tún mo gbé sósì mo wá parí ẹ̀ síbi pé ìtàn kan ṣẹlẹ̀ láyé Harun Rashid ẹnìkan ló ṣàdédé wọ ààfin Harun Rashid ló bá kó bàtà àjákù méjì ó kó nu aṣọ ó ní mo fẹ́ ta bàtà tá nàbí wọ̀ nígbà yí ẹ̀ wọ́n sì níre ọba ló lè rà Harun Rashid ní èlò lọ fẹ́ ta ó lóun fẹ́ ta ní 1000 dinar Harun Rashid ní bàtà tá nàbí wọ̀ oníbẹ̀ ni ó ní máa fọ́n 3000 dinar àwọn ìjòyè ní ọba 419 lọkùnrin yìí ibo ló ti fẹ́ rí bàtà nàbí Harun Rashid ní kó wá ló bá kó fún ọ yẹ̀wò lọ́tọ̀ ó rí pé bàtà àjákù ni ó ní mo ti fọ́n 3000 ó yá máa lọ kó bàtà yìí sílẹ̀ àwọn ìjòyè tó ní ọba bàtà àjákù òpùrọ́ lọkùnrin yìí 419 ni ó ní tó bá fi ọ̀rọ̀ ànábì jẹun lára mi kí ló burú ń bẹ̀ ànábì tó tóbi tó jẹ́ pé ọlá ẹ̀ ni mo fi débi mo délé ni ìwọ tó wá ta bàtà rọ́ lọ́jọ́ tó bá kan àdánwò ó déjọ́ kan lẹ́yìn ọba mi ní good mood tó bá mi ní good mood máa dájọ́ ẹni tó wá forúkọ Ọlọ́run àtànábì tó wá fi lu jìbìtì àmọ́ mo mọ̀ pé bí ní ń pa ẹ̀ gba owó orúkọ ànábì náà ló tó parọ́ mọ́
K1 the ultimate ìjà àfa àwọn àfa ó tó respect anywhere ìjà pastor àwọn pastor ó tó respect anywhere bó ṣe lè kí ni wọ́n máa bí wa tó àbáwá gba microphone ká ní ó ṣẹ̀yìn àfa ni o mi ò ń gbarú eléyìí o èyí ò lè fi mí pa níta gbangba o màá dá padà bẹ́ẹ̀ tó a pé n tẹ́ wí ni ẹ̀yin àfa mo bùn ẹ̀yin àfa ni mo bùn gbogbo ayé ó ṣe Allahu Akbar ẹ bá ṣe yẹn ìbàdà you are fighting for your right everybody know I know that but ẹ bá respect Ọlọ́run máwọn àfa àtàn bẹ níjòkó lára nítorí pé kí ni nítorí èní kọ́ nítorí ọ̀la ni bẹ́ẹ̀ ṣe dá ọ̀la ó sọ bẹ́ẹ̀ ò ṣe dá ọ̀la ó sọ tó ń tòrò tòrò tó ń tòrò tòrò. man ahaba aliman fakana ma ahaba Muhammadan wa man ahaba Muhammadan ahaba Allah ẹni ó bá fẹ́ràn àfa ẹyọ kan ó ṣe déédéé ẹni tó fẹ́ràn Ànábì Muhammad ẹni ó fẹ́ràn Ànábì ó di dandan kọ́lẹ̀ wọn fẹ́ràn ń tọ̀ ẹ rí pé tí mo sọ yìí ẹbí ti K1 mo yọ ẹbí tàwa àfà mo yọ ẹbí tàwọn alátẹnujẹ àwọn tí wọ́n ń tàn bàjẹ́ ká ẹ̀yin náà gba tiyín náà àwọn ẹlẹ́sìn yòókù wọ́n máa ń protect àwọn olórí wọn ni amánú Islam bí àfà kan bá ṣe mistake gbogbo wa láfọn jáde àwọn náà máa wá ràn wá lọ́wọ́ láti expose tiwa a ní mọ̀ pé kíní yẹn ó padà tell lórí ẹ̀sìn wa àwa láàmú spread ẹ̀ kiri kí ló fà á distinguishing tẹ̀fúríkù tó ti wà láàrin àwa mùsùlùmí àwọn oníkankankankan àdínì tí wọ́n ń gba gbogbo péjì tèmi yìí náà ní tìtorí pé mo sọ pé ẹ má dá wàhálà sílẹ̀ ẹ jẹ́ àjọgbé lálàáfíà ẹ̀yin èèyàn tẹ́ ń wò mí ẹ bá mi follow péjì yìí massively torí tọ́lọ́run gbogbo péjì tá ń lò tẹ́lẹ̀ ni wọ́n ti gbà a máa fi yókù lẹ̀ síwájú Ọlọ́run wọ́n rò páyé ò ní gbọ́ wa mọ́ ni ẹbẹ́ ìrẹ́ púpọ̀ lórí íńtánẹ́ẹ̀tì Alhamdulillah. wọ́n fẹ́ káyọ̀ gbọ́ pàǹtún sọ̀rọ̀ mọ́ wọ́n lérò pé yóò ní wa lára láti tún start all over again tẹ̀fúríkù tí wọ́n kọ́ sí sílẹ̀ ó ti jẹ́ kí mùsùlùmí ó pín yẹ́lẹ́yẹ̀lẹ́ a trust ara wa mọ́ bàbá rí bàjẹ́ ìjọ kan àwọn ìjọ yòókù ọmọ tàn ká bàbá tún rí bàjẹ́ lómi wọ́n tó máa tàn ká abálò àbábọ̀ kí nìyẹn wá ń ka yìí kú ó ń ka sọ àpẹẹlẹ kú lára Islam látẹ́rìkàbù náà tọ́ba kan náà ń tọ́ba gbogbo wa ò lè rí bákan náà wájú Ọlọ́run ìmọ̀ ni àwọn kan ó ga táwọn kan tẹ̀lé táwọn kan wà ní low level àwọn kan wà ní òkè àwọn kan wà ní medium àwọn kan sì wà ní low wọ́n ló ṣe ṣètò ayé nìyẹn ìrẹ́bọ̀ ọ̀dà tó ń wẹ́gbẹ́ rẹ̀ pé kí ló jẹ́ kí ló jẹ́ kí ni wọ́n náà jẹ́ tó ń dààmú rẹ̀ tó fi ń wẹ́gbẹ́ rẹ̀ pé kí ló jẹ́ ṣẹ̀bẹ̀ nìkan ló lánà ẹnìkan ló lò ọ̀dà ẹ má fojú rẹ̀ ìnáwó bọ̀ yìí mọ́ Ọlọ́run ló mójú ẹni tí ó lọ. ṣẹ́gbọ́ Ọlọ́run ló mójú ẹni tí ó lọ́lá Ọlọ́run ló mójú ẹni tí ó lọ́lá Ọlọ́run ló mójú ẹni tí ó lọ́lá Ọlọ́run ló mójú ẹni tí ó lọ́lá. Bó ṣe ní òun lẹ́ expect kí Islam K1 the ultimate ìlànà sin lọ́run rẹ̀ bó ṣe lè wù kó gbìyànjú tó lè má dáa tó tèmi lè má dáa tó tiẹ̀ kò lè ráì títí ayé tá a bá ń bára wa jà ẹ jẹ́ ká máa ṣe sùúrù àwa àrán Yorùbá operation pull him down ẹni Ọlọ́run bá fi ó ṣubú ní ó ṣubú ẹni Ọlọ́run ọba ní ó ṣubú ẹgbẹ̀rún ariwo ò lè gbé èèyàn ṣubú. àmọ́ mo wá ní ìmọ̀ràn mẹ́fà fún K1 the ultimate Mayegun lẹ Yorùbá ẹ di nǹkan mẹ́rin mú ẹ sọ méjì lẹ o Mayegun general ẹ di nǹkan mẹ́rin mú ẹ sọ méjì lẹ àkọ́kọ́ ntẹ́ kọ́kọ́ dì mú ní bẹ̀rù Ọlọ́run màmá tó bí yín ló lọ yìí ẹ má jẹ́ ká yé ọmọ sọ pé màmá ẹ̀ lágbára ẹ̀ màmá ti ká gbára lọ this is the time which you must move closer to your creator èèyàn kì í mọ̀ pé òun ti ń dàgbà tó bá lóbi láyé o èmi náà lóbi láyé mo níyà láyé kọ́nà ń jẹ́ wọn sọ̀kalẹ̀ ayọ̀ èèyàn kì í mọ̀ ó dijọ́ tí òbí ń bá já kúrò níwájú kéèyàn tó fura pé yé ẹrù mà dé ṣé pé èmi nìkan ló kù báyìí K1 the ultimate ìwọ ló kù báyìí bàbá lọ ìyá lọ ó kù wọ bẹ́ẹ̀ bá wá wo èjì yín
ìrówó tọ́jú ara ìjẹ́gbajúmọ̀ lè má jẹ́ kẹ́ ẹ mọ̀ pàgbà tí ń dé àgbà tí ń dé o ẹ mọ̀ prepare ń tẹ́ mọ̀ bá ọlọ́run yín kódà bẹ́ẹ̀ lọ 100 years láyé ẹ tètè mọ̀ prepare kí lẹ́ lọ mú pàdé ọlọ́run mahasana dina wa duniya ìdájí tá máa. Barakallahu fi dunya bila dini. Barakallahu fi dunya bila dini. Kí láǹfààní oríire téèyàn ṣe láyé tí ọ̀sẹ̀ sí ọlọ́run. Mahasana dina wa dunya ìdájí tá máa. Ẹni ọba lẹ́sìn tó súnmọ́ lọ́n lọ́gá olóríire. Kò sáǹfààní lára ayé téèyàn wí. Kí láǹfààní ẹni tó jèrè ayé tó sì sọ ẹ̀mí ẹ̀ nù. Number 2, K1 the ultimate. Number 1, ẹ dìmọ́ lọ́n bẹ́ẹ̀ ṣe dìmọ́ ẹ tún wá dìmọ́ jù bẹ́ẹ̀ lọ. Mo ti mọ K1 níbi à ń lọ Mẹ́kà láti early 90 láti early millennium years. Ó wà ní àwọn tí a jọ dá ojú ẹlẹ́gbàá lẹ̀ ní Mẹ́kà tí wọ́n ń tọ̀ wá fún báyìí láyé ẹjọ́ òun bí ìgbà tó jẹ́ pé bẹ́ẹ̀ lẹ́mí rẹ̀ wà ní tí ó máa lọ tí ó máa bọ̀ tí ó máa lọ gbogbo ẹ̀ là ń rí bí 20-30 years ago. K1 the ultimate ẹ túbọ̀ súnmọ́ lọ́hùn oògùn ló lọ́jọ́ kan pọ́njú ọlọ́run tí jolo tí a ń pè lórí ẹni òun lọ lọ́jọ́ gbogbo. Allah. Ogun lè fail ọlọ́run nìkan ni ò ní fail. Number 2, K1 the ultimate. Ẹnìkan ni ọlọ́ba nẹ́bì. Sallallahu alaihi Ó ní máa wasallam. tẹ̀lé abawayya walibaki alayya min birrin abarruhuma bihi. Sallallahu Ó láwọn òbí alaihi òun ti kú. Ànábì kí lòun lè ṣe táwọn òbí yìí tí wọ́n fi máa gba ládá lọ́dọ̀ ọlọ́run. Ànábì ní as-salatu lahuma. Máa ṣàdúrà fáwọn òbí ẹ̀ méjèèjì. Wastighfaru lahuma. Máa tọrọ àforíjì fún wọn ní gbogbo ìgbà. Wọ́n ìfà máa wá lọ sí àmúṣe àdéhùn táwọn òbí rẹ̀ ṣe ká tó kù láyé. Ẹni màmá ẹ̀ lóhùn ó fún nílé. Ẹni màmá ẹ̀ lóhùn ó ra mọ́tò fúnra fún. Ẹni màmá ẹ̀ lóhùn ó fún nílẹ̀. Ẹni màmá ẹ̀ máa ra àgbò ọdún fún ọdẹ wọrùn rẹ̀ o. Wa ikram sadiqihima. Àwọn ọ̀rẹ́ màmá rẹ̀ tọ́lọ̀mbá làwọn kò sùn kù láyé torí èjì yẹn pọ̀ bọ́lọ̀mbá làwọn kò sùn kù láyé nú ẹbí nínú ara tí wọ́n jẹ́ ti màmá ṣe dáadáa fún wọn with the spirit pé màmá ẹ̀ ló ń ṣe fún wọn. Wasilatu rahmi lẹ́dí la tún sọ̀n ìlà bihima. Wá máa ro ẹbí rẹ pọ̀ ẹni ó ti dáa fún nínú wọn support ẹ̀ àwọn tí ò tí ì dáa fún máa rèsì wọn sókè máa retí pé ẹbí kì í appreciate èèyàn o gbogbo nítorí o ṣe fẹ́ bí n tẹ́ bí òwì náà ni pé kí ló ṣe fún mi rí ọlọ́run sì ló gbọ́dọ̀ má ṣe é àní gbogbo agbórí alájọ bí ṣe ń tí ó dáa ọlọ́run ló kù tí ó san wọ́n lẹ́san. Ṣẹ́gbọ́n ọlọ́run ló kù tí ó san wọ́n lẹ́san. 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 K1 the ultimate. Adìyẹ tó bá tóbi kọjá alẹ́ tó fẹ́ sùn kò ní rọ́nà wọlé. Allah. Barack Obama bó ṣe tóbi tó ní presidency America ó gbé ọlá president America wá kí family ẹ̀ ní Kenya. Ọjà yọ mọ̀ pé àwọn èèyàn mi ni ẹ̀jẹ̀ mi ni. Níjọ́ tí màmá tó bí bàbá Barack Obama tó lọ sí hajj. Àwọn wùsàráù ni a máa wá pàdé àwọn ọlọ́lá tí wọ́n bá fẹ́ ṣe hajj. Ọba Maka gangan lódìde tó lọ pàdé màmá tó bí bàbá Barack Obama. Ó fi ọlá ẹ̀ ó fi gbé ìyá ẹ̀ tóbi. K1 the ultimate ẹbí yín dọwọ́ yín bẹ́ẹ̀ ṣe ń ṣe dáadáa fún wọn tá ń gbúrò yẹn ẹ túbọ̀ continue ẹ jẹ́ kó tún pọ̀ sí nítorí ènìkọ́ nítorí ọ̀la ẹnìkan ò má di tí ó kàn yín gbó orin àwọn aláàfin ni ọlọ́run ló máa ní ọlọ́run ló máa bí orí bẹ́sẹ̀ lọ. Ẹnìkan ò máa gi tí ó kẹ́yìn gbó. Ọlọ́run ló máa bí orí bẹ́sẹ̀ lọ. Number 3, K1 the ultimate. Bẹ́ẹ̀ ṣe ń build àwọn èèyàn ẹ̀tọ́ tẹ̀ra mọ́. Ọlọ́run ló mọ ẹni tí ó lọ́lá, ẹni tí ń kọrin fún yín, ẹni tí ń lùlù, ẹni tí ń gbègbè, ẹni ẹ pàdé lọ́nà, ẹni tí ń drive fún yín, àwọn tí ń gèkó,
ẹ máa ṣe dáadáa fẹ́ everybody bẹ́ẹ̀ sì ń ṣe o ẹ build àwọn èèyàn yẹ̀bùnà rijala wàgá irun yẹ̀bùnà lè kúrọ́. Ṣàtàní bẹ́ẹ̀nà kúrọ́ wà rijali. Ṣàtàní bẹ́ẹ̀nà kúrọ́ wà rijali. Àwọn kan build èèyàn láyé. Yẹ̀bùnà àwọn kan rijala. kọ́lé mẹ́lẹ́ àwọn kan rọ̀kọ̀ mọ́kọ̀ ilé ó da oró ń jọ kan Wàgá mọ́tò irun ọ̀kan ń jọ kan yẹ̀bùnà ẹni tó bá build àwọn èèyàn ní ọ̀sẹ̀ kù nígbà tí gbogbo nǹkan yòókù ọba sí mọ́ ẹni ó build àwọn àrọmọdọ́mọ rẹ̀ ọmọ ṣàdúrà bọ́ ọba tún déwájú ọlọ́run ó tọba kò sí ládàá pé mo kọ́lé ńlá láyé mo wá bá ládàá rẹ̀ wájú ọlọ́run kò sí ládàá ẹni ọkọ́lé ńlá láyé wájú ọlọ́run mọ́tò ńlá ni mo lò ládàá rẹ̀ dà kò sí ládàá lórí eléyìí ìwọ ló fi gbádùn àmọ́ n tó bá wájú ọlọ́run continue building people jẹ́ wọn ó jẹ́ nǹkan láyé lójú ẹ̀mí ẹ̀ bó ṣe ń ṣe yẹn mo gbé ìta ìṣe lẹ́nujọ́ mẹ́ta 20 million fún lórí àwọn tí ń bá yín ṣiṣẹ́ ẹ rántí àwọn tó kù náà o bẹ́ẹ̀ bá ṣe ń pin náà ni ó sì máa pọ̀ tó. Number 4 K1 the ultimate ẹ má bẹ́ẹ̀ nìkan fi progress yín ṣeré o gbogbo ọ̀nà tó wọ́ bá máa fi wọlé má fi jókè gbogbo ọ̀nà connection má fi jókè àwọn kan rọ̀ fún ọ ní túláàsì nítorí pọ́nà fún ọ lówó ni o àwọn kan rọ̀ fún ọ ní túláàsì torí connection tó ní dókè ni o bí ó bá jẹ́ bẹ́ẹ̀ èèyàn mélòó ló lè máa bá president sọ̀rọ̀ lórí internet níjọ́ tó ti dánwò sọ gbọ́ kí DSS ọkànlẹ̀ ọwọ́n mọ̀ pé èèyàn ńlá ní àkàndá èèyàn ni ẹ́ bó bá wá rí bẹ́ẹ̀ máa build connection upon connection ọlọ́run ó dẹ̀ jẹ́ kó jayé pẹ́ Islam rẹ̀ ó dẹ̀ tún wá pọ̀ sí jù báyìí lọ mo sọ̀rọ̀ mẹ́rin fún K1 wá sí tí mo ṣe nínú ilé kó tó di pa jáde mo sọ̀tàn arákùnrin tó ló ń fẹ́ ta kẹ́límà mẹ́ta ọba lóhùn ọ̀rà ọba ní ọ̀rọ̀ wo lọ fẹ́ tà fún mi ó ní àkọ́kọ́ má fi nasi kullihim khair kò sẹ́ni rẹ̀ láyé o èèyàn bú gbogbo ẹni tí ń bẹ láyé àtiwọ́ náà àtìmí náà ó ní fún mama àdá kílẹ̀ lẹ́ẹ̀kejì ó ní wàhálà bó dà mí nìhun àwa rẹ̀ ni tá a bá gbáyé àwọn èèyàn bú ayé yìí náà lájọ gbáyé ó wá ní fún mama àdá kí ló tó tẹ̀lé ó ní falbise aláàlẹ́ máa lọ mánéjì àwọn èèyàn lórí bó ṣe mọ̀ pé èèyàn bú ni gbogbo ẹni tí ń bẹ láyé ìwọ ò dá èmi ò dá Ọlọ́run nìkan lọ́ba tó dá. ẹ wá rí nǹkan méjì K1 the ultimate tí mo fẹ́ kẹ́ ẹ jù sílẹ̀ àkọ́kọ́ ni pé ẹni ó bá ti já lágbára láyé alágbára kì í jẹun tán alágbára kì í sùn tán alágbára kì í bínú tán alágbára kì í sọ̀rọ̀ tán o. ẹni ó bá mọ̀ páyé ń sọ òun kó sọ ohun tí ó jáde lẹ́nu ẹ̀ ẹyọ kan lówù yóò di mẹ́ta K1 the ultimate tó ti wà nípò àgbà Ọlọ́run kẹ́ ọ tí ò fẹ́ kí o kẹ́ olórin bẹ́ẹ̀ rí ní Nàìjíríà yìí àwọn tó tún rí bẹ́ẹ̀ ilẹ̀ Haúsá ni wọ́n wà tó bá wá rí bẹ́ẹ̀ ẹ máa minimize ọ̀rọ̀ alágbára kì í sọ gbogbo ọ̀rọ̀ tán níta ẹ máa kó pamọ́ díẹ̀ number 1 nìyẹn ẹlẹ́ẹ̀kejì ìbínú kò sẹ́ni tí ó jọ ọmọ ìgboro tí ó kì í bínú ẹ máa fọgbọ́n ṣe o ayé ń wo ntẹ́ sọ wọ́n ń wo ntẹ́ wí Ọlọ́run dẹ̀ ní tiẹ̀ ṣubú. níparí K1 the ultimate nínú tan àlọ́ ilẹ̀ Yorùbá ọdẹ kan ń lọ sínú igbó wọ́n ń ṣèṣípà ọdẹ nínú tan àlọ́ Yorùbá mo lè jẹ́ àfa abẹ mo mọ̀ much about Yorùbá culture mi jẹ́ kí n fi báyẹn ṣeré ẹ̀sìn là ní dàpọ̀ tọ́dẹ bá kú wọ́n á ṣípà ọdẹ ó wá ní kí wọ́n tó kípa ọdẹ ó tó dé kó tó parí òun lọ gbó láti lọ ṣọdẹ mẹ́ran wálé fún ìyàwó òun ọba gorí igi ń sọ ẹran tó máa pa orí gàlà kan tí ń bọ̀ ó ti kẹ́ ìbọn ló bá fura yí pé ìróòlù tí ń dún ìróòlù àgẹ̀rẹ̀ tí ń lù níbi tí ń ṣípà ọdẹ ń débi tó ń wà ó wá rí ẹran ìgalà tí wá ń gbẹ́sẹ̀ bí ìgbà tí ń jó ọba fìbọn lẹ̀ pé eléyìí ń ṣe gàlà lásán nínú tàlọ́ àlọ́ Yorùbá ní gàlà ọba díẹ̀ tí òkìtì kan lọ́ba paradà ọba wọnú òkìtì ó dúró ń retí ẹ̀ nígbà tí kinní yìí ó jáde nínú àlọ́ Yorùbá nígbà tí ó jáde lọ́ba di ènìyàn lòun náà bá di ọdẹ ó wọṣọ ọdẹ ó gbébọn ọdẹ dání ó mú àparò dání ó fi séjìká ó ní òde yá òun lọ sí òde ibi wọn ti ń ṣépà ọdẹ òtútù mú ọdẹ yìí pẹ̀tọ́ mọ́ mọ́ra
ngbọdẹ ìbọlẹ̀ lórí igi òun náà kọrí sílé ọsáré change ọkọrí síbi tí wọ́n ti ń sípa ọdẹ nítorí yálẹ́nu ni pé ibi tí wọ́n ti ń jó ìwìn tó dé ènìyàn yìí ló máa jójójù gbogbo èèyàn ń wò ó wọ́n ń pariwo ọdẹ yìí náà wá jó díẹ̀ ó fi jó dẹ́gbẹ́ ọ̀dọ̀ ẹ̀ ó wá gbẹnu sí létí ó ní ìgalà tó dé ènìyàn mo dá ọmọ o mo rí ọ nígbà tó di gàlà o mo dẹ̀ rí ẹ nígbà tó dé ènìyàn jójó rẹ̀ ń pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ìgalà yìí náà wá gbẹnu sọ náà létí ó ní bàbá ọdẹ tó rí ń ta tó rí nú bójú ẹ bá tó àgbà ní tara ẹ àgbà tí ò bá fẹ́ rí ìrìkúrì kó má wíwìkúwì àgbà tí ò bá fẹ́ gbọ́gbọ́kúgbọ̀ kó má wíwìkúwì àgbà tí ò bá fẹ́ rí ìrìkúrì kó má wá nǹkan tí ò ń ṣe tara ẹ bójú ẹ bá tó àgbà ní tara ẹ ọmọ akẹ́wù gbẹ̀rù wí tó mo ní kí ẹ má ṣe ká nítorí pé rere lọ́lúwa fi san rere. Ẹ̀dá ẹ̀ ṣe rere nítorí ọ̀la. Ẹ̀dá ẹ̀ hùwà rere nítorí ọ̀la. Ọ̀la ẹ̀dá ènìyàn ló pàtàkì jù. Kò sẹ́ni tó mọ̀ àyàfó Olúwa. Ẹ̀yin èèyàn mi nílùú Ọ̀yọ́ Aláàfin ìtàn ò fẹ́ wúlò mọ́ láyé. Bàbá wa Aláàfin Adéyẹmí lò 53 years lórí ipò ọlá kò jẹ́ majority ọmọ culture Ọ̀yọ́ mọ́ nana àdá tó ń wálé gọ́yẹ̀rì náà àdá ó ní bí wọ́n ṣe nílùú kọ̀ọ̀kan àìmọye òfin Islam táwọn èèyàn ń gbé wá tó jẹ́ pé politics ló bá dé mo ti máa ń kìlọ̀ politics ẹ̀sìn fẹ́yìn èèyàn pẹ̀lú ògo Ọlọ́run a ní ìmáàmù lọ́yọ̀ Aláàfin láìpẹ́ ibi tí ọ̀bọ̀ sí Ọlọ́run ló mọ̀ àmọ́ politics tó fẹ́ bẹ̀rẹ̀ yìí Ọlọ́run jẹ́ ká gúnlẹ̀ síbi ọ̀dà o ọba ní mú ìmáàmù lọ́yọ̀ bí bàbá wa Aláàfin ṣe wí bàbá Aláàfin Adéyẹmí èmi ni mò ń ṣèrántí ọdún kọkànlá bàbá mi tí bàbá wa Aláàfin fi ṣe fídíò yẹn wọ́n ní reason ni pé Aláàfin Àtìbà ló mú Islam wọ̀lú ló sì mú ọ̀rẹ́ ẹ̀ sọ pé ìwọ máa jẹ́ ìmáàmù ìyẹn bàbá tó bí bàbá tèmi kẹrin lọ́hùn bẹ́ẹ̀ bá wá ṣe bẹ́ẹ̀ bá lè president tí ò dáa ìtàn sọ nípa yín o bẹ́ẹ̀ ṣe dá ọ̀la ó sọ bẹ́ẹ̀ ò ṣe dá ọ̀la ó sọ tó ń tóró ẹ wá dákun ọba tí ẹ má kọ lójú ọ̀rọ̀ ọba yìí ṣẹ̀dẹ̀ ni ó mọ ráìtì ẹ o ẹ má yí ṣọ́ọ̀pù agbára ọba o ẹ má yí ṣọ́ọ̀pù pàwà ọba ẹ rántí pé ọba mi lè padà jẹ tí ò ní mọ Yésù fún ma o ẹ fún ọba yìí ní ẹ̀tọ́ ẹ̀ fúlì báwọn bàbá wọn ṣe ṣe ẹ jẹ́ kó tó bí ó ṣe tó bí ọba tó dáńgbà náà á wà lẹ́nu ọ̀rọ̀ bẹ́ẹ̀ ká fẹ́ dọ́gbọ́n òṣèlú bí ọba lọ́jọ́ iwájú yọ lẹ́yìn o mi ní sọ jù bẹ́ẹ̀ yẹn lọ ẹ̀yin tẹ́ ń ṣe èmi ò submit fọ́ọ̀mù o pẹ́ẹ̀pẹ́ẹ̀ torí mo rí pé politics lélẹ̀ bẹ́ẹ̀ ṣe dá ọ̀la ó sọ bẹ́ẹ̀ ò ṣe dá ọ̀la ó sọ. mo bí Ọlọ́run fọ́ba tọ́lọ́run yàn fún wa Ọlọ́run kó bùn lẹ́mìí gígùn àtàláfíà ara àtọgbọ́n ìmọ̀ àtòye tí ó fi darú ìlú ẹ wá rí i níparí mo ṣàdúà fún mama K1 the ultimate mama wa Alimatu Sadiya Ọlọ́run o já pàdé ẹ̀ lálìjánnà mama wa Alima Sadiya ti wáyé ó ti lọ mama K1 the ultimate ti wáyé ó ti lọ àmọ́ wọ́n ṣe mọ́lẹ̀ gbàgbé faraye àwáyé kù ó sì fọmọ Ádámù.